wá dojú ẹ̀ báyìí o. Àwọn agbesunmọmi tún jí ó lé ní àádọta akẹ́kọ̀ọ́ iléèwé alakọbẹrẹ aládàáni ti ìjọ kátólìkì St Mary Gbe Salo Nipinle Niger. Iléẹjọ ju olórí ikọ̀ ẹgbẹ IPOB Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Àwọn agbébọn tún ṣekú pa èèyàn méjì, jí èèyàn 4 gbé sálọ nínú ìkọlù tuntun nípínlẹ̀ Kwara. Wọ́n ti dínkù o láti 300 mílíọ̀nù náírà sí 20 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan àwọn olùjọ́sìn 17 ilé ìjọsìn CAC tí wọ́n jí gbé ní ìlú Eruku, ìpínlẹ̀ Kwara. Ìlú ò fararọ o, ó sì ń bà wá lọ́kàn jẹ́ látàrí ìròyìn ìkọlùkọgbà àwọn agbesunmọmi ní Borno Kebbi, ìpínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ míì lórílẹ̀‐èdè yìí. Àwọn gbajúmọ̀ bíi Bukola Saraki, Funke Akindele, Davido, Mr Macaroni Iyabo Ojo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti sọ ìhà tí wọ́n kọ sí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ jẹ́ ṣàtúnṣe ṣètò àgùnbánirọ̀ NYSC kẹ́ ẹ fi ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò-aabo, ìdabobo-ara ẹni kún ètò tí àjọ náà gbé kalẹ̀. Ọ̀gá àgbà ilé-ìwé gíga fásitì aládàáni Ondo kan ló pàrọwà bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. Olori Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Iléẹjọ ju olórí ikọ̀ ẹgbẹ́ IPOB Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Iléẹjọ gíga olú ìlú ilẹ̀ wa, ìlú Àbújá, ti sọ olórí ẹgbẹ́ ajìjàgbara fún òmìnira ilẹ̀ Biafra Nnamdi Kanu sí ẹ̀wọ̀n gbére. Ìdájọ́ yìí ló ń wáyé lẹ́yìn ọdún 10 tí wọ́n kọ́kọ́ fi gbòòrò òfin gbé. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Mọ́tòṣọ́ sọ pé Kanu kò kábàámọ̀ ohun tó ṣe ní gbogbo àsìkò tí ìgbẹ́jọ́ rẹ̀ ń lọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni kò túbá. Ó ní Kanu ṣe onírúurú ìgbóhùnsáfẹ́fẹ́ láwọn ọdún kan sẹ́yìn lásìkò tó ń pè fún òmìnira ilẹ̀ Biafra, àti pé àwọn ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀hún ló ṣokùnfà onírúurú ìfẹ̀míṣòfò tó wáyé ní ìlà oòrùn Nàìjíríà níbi tí ọ̀pọ̀ agbófinró ti pàdé ikú òjijì. Ìdájọ́ yìí ló wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ náà ní Kanu jẹ̀bi gbogbo ẹ̀sùn 7 tí wọ́n fi kàn án, èyí tó ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí. Ọdún 2009 ni orúkọ Kanu kọ́kọ́ tàn kálẹ̀ ní Nàìjíríà lẹ́yìn tó bẹ̀rẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ rédíò Biafra. Orí rédíò náà ló ti ń pè fún òmìnira ilẹ̀ Biafra láti ìlú London pé kí ẹ̀yà Ìgbò yapa kúrò lára Nàìjíríà. Ilé-ẹjọ́ ní Nnamdi Kanu jẹ̀bi ẹ̀sùn ìgbésùnmọ̀mí oníkókó 7 tí wọ́n fi kàn án. Nnamdi Kanu wọ aṣọ funfun nílé ẹjọ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Adájọ́ James Omotosho ti ilé-ẹjọ́ gíga àpapọ̀ ìlú Àbújá ti fìdí rẹ̀ múlẹ̀ pé olórí ẹgbẹ́ IPOB tó ń jìjàgbara fún orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu jẹ̀bi ẹ̀sùn ìgbésùnmọ̀mí oníkókó 7 tí wọ́n fi kàn án. Adájọ́ Omotosho ní Kanu ti hu oríṣiríṣi ìwà ipá èyí tó ti ṣàkóbá fáwọn èèyàn rẹ̀ tó lóhùn jà fún. Lásìkò tó ń ka ìdájọ́ náà ni adájọ́ sọ pé kí olórí ẹgbẹ́ IPOB jáde nílé ẹjọ́ bí ó ṣe ń ka ìdájọ́ rẹ̀. Ọjọ́bọ̀ Thursday 20 oṣù kọkànlá ọdún 2025 yìí ni adájọ́ Mọ́tòṣọ́ fi ìdájọ́ Kanu sí, èyí tí wọ́n ní ó lè já sí ìdájọ́ ikú fún Kanu gẹ́gẹ́ bí ìwé òfin Nàìjíríà sì sọ. A ó rántí pé adájọ́ Mọ́tòṣọ́ bẹ̀rẹ̀ sí jókòó lórí ìgbẹ́jọ́ Kanu láti oṣù kẹta ọdún yìí lẹ́yìn tí Kanu fẹ̀sùn kan adájọ́ Binta Nyako tó ń ṣàkóso ìgbẹ́jọ́ náà tẹ́lẹ̀ pé ó ń figbá kan bọ̀ kan nínú. Láti ìgbà náà ni adájọ́ Mọ́tòṣọ́ kò ti fi ìgbẹ́jọ́ náà falẹ̀ rárá títí di ọjọ́ ìdájọ́. Nígbà tí ilé-ẹjọ́ béèrè lọ́wọ́ Kanu pé kí ló ní láti sọ, olórí IPOB sọ pé kí ló dé tí wọ́n fi ju òun sátìmọ́lé láìṣẹ̀. Kanu sọ pé kí wọ́n fún òun ní bẹ́ẹ̀lì. Kanu sọ wípé nǹkan tí òun béèrè ni pé kí wọ́n jẹ́ kí òun gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ó ní báwo ni òun ṣe máa wà láhàámọ́ lórí òfin tí kò sí nínú òfin Nàìjíríà. Ó ní òun fẹ́ kí wọ́n fún òun ní bẹ́ẹ̀lì. Àmọ́ adájọ́ fèsì wípé kò tọ̀nà láti gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ́wọ́ yìí. Nígbà tí adájọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ka ìdájọ́ rẹ̀ ní Kanu sọ fún adájọ́ pé kó fi hàn nínú òfin níbi tí òun ti ṣẹ̀. Bí adájọ́ ti fẹ́ sọ̀rọ̀
ní Kanu pariwo mọ́ pé kó fi òfin tó fẹ́ lò fún ìdájọ́ rẹ̀ hàn òun. Nígbà tí Kanu kò jẹ́ kí adájọ́ sọ̀rọ̀ ni adájọ́ pàṣẹ wípé kó jáde kúrò nínú ilé ẹjọ́. Kanu kò dákẹ́ ariwo bó tilẹ̀ jẹ́ pé adájọ́ ti pàṣẹ pé kó jáde kúrò nínú ilé ẹjọ́. Bákan náà ni kò tún jẹ́ káwọn ẹ̀ṣọ́ aláàbò fọwọ́ kàn án. Adájọ́ ní Kanu lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lẹ́yìn ìdájọ́ òun, àmọ́ Kanu sì ń sọ̀rọ̀ lọ. Ó ní adájọ́ kò mọ òfin àti pé òfúùtù fẹ́ tẹ̀ ní ìdájọ́ tí ilé ẹjọ́ fẹ́ gbé kalẹ̀. Adájọ́ Ọmọ́tọ́ṣọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ó wà nínú òfin wípé bí afurasí kò bá hùwà bí ọmọlúàbí, adájọ́ lágbára láti lé e jáde tí yóò fi ka ìdájọ́ rẹ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ilé ẹjọ́ ti sún ìdájọ́ náà síwájú fún ìgbà mélòó kan ṣáájú ọjọ́bọ̀ Thursday. Ẹ̀sùn méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni Kanu káwọ́ pọ̀nyìn rojọ́ rẹ̀ níwájú ilé ẹjọ́ gíga ìlú Àbújá. Àwọn ẹ̀sùn náà ló dá lórí ìgbésùnmọ̀mí àti wíwà nínú ẹgbẹ́ àgbésùnmọ̀mí. Ọdún 2015 ní àwọn agbófinró Nàìjíríà kọ́kọ́ náwó gan Kanu. Ọdún náà sì ni ìgbẹ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí yóò fi di ọdún 2017, ilé ẹjọ́ fún un ní bẹ́ẹ̀lì nítorí ìlera rẹ̀, ṣùgbọ́n ó na pápá bora lẹ́yìn tí àwọn ọmọ ogun yabo ilé rẹ̀ nílùú Umuahia, ìpínlẹ̀ Abia. Lọ́dún 2021, wọ́n tún fi ìgbóró òfin gbé lórílẹ̀‐èdè Kenya tí wọ́n sì gbé wá sí Nàìjíríà pẹ̀lú mámúgaàrí lọ́wọ́ láti wá tẹ̀síwájú ìgbẹ́jọ́ rẹ̀. Láti ọdún náà sì ni Kanu ti tẹ̀síwájú ìgbẹ́jọ́ rẹ̀. Àwọn agbébọn tó ṣekú pa èèyàn méjì, jí èèyàn mẹ́rin gbé sálọ nínú ìkọlù tuntun nípínlẹ̀ Kwara. Àmọ́ wá sí nǹkan báyìí. Àwọn agbésùnmọ̀mí ti jí èèyàn mẹ́rin gbé sálọ tí wọ́n tún ṣekú pa méjì nílùú Bokungi tó wà ní ìjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lẹ́yìn wákàtí 24 tí àwọn agbésùnmọ̀mí kọ́kọ́ ṣèkọlù sílé ìjọsìn CAC Òkè Ìṣẹ́gun tó wà nílùú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ kan náà. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ìrọ̀lẹ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lásìkò tí àwọn èèyàn náà ń ṣiṣẹ́ nínú oko ìrẹsì wọn. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ, àsìkò tí àwọn àgbẹ̀ náà ń kórè ìrẹsì inú oko làwọn agbébọn ṣàdédé yí wọn ká. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ àmọ́ tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé lóòótọ́ ni àwọn agbébọn kọlù Bokungi tó wà lábẹ́ Láfíàjì. Èèyàn mẹ́rin ni wọ́n jí gbé lọ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Akọ̀ròyìn BBC tó wà ní Kwara tún fìdí ìròyìn náà múlẹ̀. Ó fi kún pé èèyàn méjì ni wọ́n ṣekú pa yàtọ̀ sí àwọn mẹ́rin tí wọ́n jí gbé sálọ. Àwọn olùgbé ìlú náà sọ pé àwọn agbésùnmọ̀mí ọ̀hún ṣọṣẹ́ láabi wọn fún ọ̀pọ̀ ìṣẹ́jú láìsí ìdíwọ́ kankan kí wọ́n tó darí àwọn àgbẹ̀ náà sínú igbó tí wọ́n sì gbé wọn lọ. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ọ̀hún ló ti na pápá bora látàrí ètò ààbò tó mẹ́hẹ níbi tí ìjínigbé ti di ohun tó ń wáyé lemọ́lemọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, púpọ̀ àwọn àgbẹ̀ tó wà níbẹ̀ ní kò lọ sínú oko mọ́ láti lọ kórè nítorí ìbẹ̀rù àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àti ìjọba ìpínlẹ̀ náà kò tí ì sọ ohunkóhun lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. A ó rántí pé ìpínlẹ̀ Kwara yìí kan náà ni agbébọn ti kọlu ilé ìjọsìn lásìkò tí ìsìn ń lọ lọ́wọ́ tí wọ́n sì jí ọ̀pọ̀ àwọn èèyàn sálọ nígbà tí wọ́n ṣekú pa èèyàn méjì míì. Wọ́n ti dínkù o láti 300 mílíọ̀nù náírà sí 20 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ ẹnìkọ̀ọ̀kan àwọn olùjọ́sìn 37 ilé ìjọsìn CAC tí wọ́n jí gbé ní ìlú Eruku, ìpínlẹ̀ Kwara. Àwọn ajínigbé náà ni wọ́n ti ń béèrè fún 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ sí 300 mílíọ̀nù náírà tí wọ́n ti ṣáájú béèrè. Ọba ìlú Eruku, Ọba Búsàrí Ọlárẹ̀wájú ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá ní òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 yìí. Ọba Ọlárẹ̀wájú ní àwọn kò tí ì mọ ohun tó máa jẹ́ ṣíṣe lórí àtiwá owó náà fún èèyàn 37. Ṣáájú ni àwọn jàǹdùkú agbébọn tó yabo ilé ìjọsìn CAC ní ìlú Eruku níjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara náà ti ń béèrè fún 300 mílíọ̀nù náírà 300 mílíọ̀nù náírà láti tú àwọn èèyàn 37 tí wọ́n jí gbé sílẹ̀. Ohun tí a gbọ́ ni pé àwọn ajínigbé ọ̀hún ti pín àwọn èèyàn tí wọ́n jí gbé náà sí ìsọ̀rí 3. Kábíyèsí ìlú Eruku, Ọba Búsàrí Ọlárẹ̀wájú ṣàlàyé pé àwọn ajínigbé ọ̀hún ti kàn sí ẹbí àwọn tí wọ́n jí gbé lọ́kọ̀ọ̀kan láti wá sanwó ìtúsílẹ̀ àwọn èèyàn wọn. Ọba Ọlárẹ̀wájú ṣàlàyé síwájú sí pé wọ́n ní kí ìsọ̀rí kọ̀ọ̀kan san
100 mílíọ̀nù náírà tí àpapọ̀ owó náà sì jẹ́ 300 mílíọ̀nù náírà. Ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, ọ̀gbẹ́ni Ṣògo, fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní àwọn ajínigbé fi bá mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀. Ó ṣàlàyé pé àwọn ajínigbé náà ní káwọn tí wọ́n jí gbé pé mọ̀lẹ́bí wọn láti fi béèrè fún owó ìtúsílẹ̀, nípasẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìdúnàdúrà. Ṣògo fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀kan lára àwọn olóyè ìlú náà, Olúṣẹ́gun Olúkọ̀tún, tó ní mọ̀lẹ́bí bíi 4 nínú àwọn tí wọ́n jí gbé sọ pé àwọn ajínigbé ọ̀hún ti pe òun. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alága ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara, ọ̀gbẹ́ni Gabriel Awẹ́lẹ́wà, náà ti jẹ́rìí pé àwọn ajínigbé ti pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Ó ní àwọn ò sì mọ ìdí tí wọ́n fi pín wọn sí ìsọ̀rí mẹ́ta, nítorí àwọn tí wọ́n jí gbé ló sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé wọ́n ti pín àwọn sí ìsọ̀rí mẹ́ta. Lásìkò tó ń sọ̀rọ̀, ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Lẹ́kan, ní àwọn ò mọ ọ̀nà tí àwọn fẹ́ gbé ọ̀rọ̀ ọ̀hún gbà tí àwọn èèyàn tí wọ́n wà láhàámọ́ fífẹ́ jáde. Lẹ́kan ní owó tí wọ́n ń béèrè fún ti pọ̀ jù tí àwọn ò tiẹ̀ tí ì lè sọ ibi tí àwọn ti fẹ́ rí àdúrú owó ọ̀hún. Ó ní lọ́wọ́ báyìí àwọn obìnrin ti sá kúrò ní ìlú náà tán, àwọn ọkùnrin nìkan ló kù. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alakọbẹrẹ àti girama tó wà ní ìjọba ìbílẹ̀ 5 lẹ́kùn gúúsù ìpínlẹ̀ náà ti pa torí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí báyìí níbẹ̀. Àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ náà kàn ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Ìsìn, Òkè Ẹ̀rọ̀, Ìfẹ́lódùn àti Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà ní ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara. Títì pa àwọn ilé ẹ̀kọ́ náà kò sẹ́yìn bọ́rọ̀ ètò ààbò ṣe ń burú sí ní ẹkùn náà. Alága ẹgbẹ́ àwọn olùkọ́ ìpínlẹ̀ Kwara NUT, Comrade Yusuf Agboola, sọ nínú àtẹ̀jáde kan tó fi síta pé ìjọba ti àwọn ilé ẹ̀kọ́ náà pa látàrí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò. Ó ṣàlàyé pé kí àwọn olùkọ́ kíyèsí àtẹ̀jáde yìí àti pé bí nǹkan bá ṣe rí àwọn yóò padà fi tó wọn létí. Nínú ọ̀rọ̀ rẹ̀, alákòóso àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Ìsìn, Olóyè Lérè Balógun, náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Kọmíṣánná fétò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara, Dókítà Lawal Ọlọ́rungbẹ́bẹ̀, náà sọ pé ìjọba ìpínlẹ̀ gbé ìgbésẹ̀ yìí láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ ni. Ó fi kún pé ìjọba fẹ́ kí ààbò tó péye wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé lọ́gbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àti aládàáni lọ̀rọ̀ náà kàn báyìí láwọn ìjọba ìbílẹ̀ 5 ọ̀hún. Ẹ jẹ́ ṣàtúnṣe ṣètò àgùnbánirọ̀ NYSC, kẹ́ ẹ fi ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ààbò, ìdáàbòbò-ara ẹni kún ètò tí àjọ náà gbé kalẹ̀. Ọ̀gá àgbà ilé-ìwé gíga fásitì aládàáni Ondo kan ló pàrọwà bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀. Ọ̀gá àgbà ilé-ìwé gíga fásitì aládàáni Wesley nípínlẹ̀ Ondo, ọ̀jọ̀gbọ́n Samuel Obeka, ti ké sí ìjọba àpapọ̀ láti jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ààbò wà nínú ètò àgùnbánirọ̀ NYSC, lójúnà láti jẹ́ káwọn ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ jáde gba ìdánilẹ́kọ̀ọ́ ètò ààbò, ìdáàbòbò ara ẹni. Obeka, ẹni tó fi àìdùnnú rẹ̀ hàn lórí ètò ààbò tó mẹ́hẹ láwọn apá ẹkùn orílẹ̀-èdè Nàìjíríà, sọ wípé ó ti tó àkókò báyìí tó yẹ kí àwọn ọmọ Nàìjíríà ní ìwé àṣẹ láti dìhámọ́ra ogun, gbé ohun ìjagun ìbọn dání láti dáàbò bo ara wọn. Ọ̀gá àgbà náà, ẹni tí í ṣe àlùfáà ìjọ kátólìkì ní ṣọ́ọ̀ṣì Methodist, pe ìpè yìí lọ́jọ́bọ̀ Thursday níbi ìpàdé àwọn oníròyìn lọ́gbà iléèwé gíga fásitì ṣáájú ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde iléèwé gíga náà tó ń bọ̀ wá. Ó gba ìjọba lámọ̀ràn pé ètò àgùnbánirọ̀ ọlọ́dún kan náà lè jẹ́ lílò fétò ìdánilẹ́kọ̀ọ́ ètò ààbò láti kọ́ àwọn ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ jáde lẹ́kọ̀ọ́ nípa bí wọn yóò ṣe máa gbé ohun ìjagun ìbọn fún ìdáàbòbò ara ẹni. Ó jẹ́ kó di mímọ̀ pé ní òní gbogbo àwọn àlùfáà ló kọminú nípa bí wọn kò ṣe kọbi ara sí ẹ̀mí àwọn èèyàn bíi tẹranko. Ó ní ó dàbí pé wọ́n kọbi ara sí ẹ̀mí ẹranko ju ti tèèyàn lọ. Àlùfáà náà sọ wípé nígbà tóun bá wo àwọn àtẹ̀jíṣẹ́ ọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára, ó ní àwọn àtẹ̀jíṣẹ́ àwọn ọ̀rọ̀ náà tí à ń rí lónìí ó fi hàn gbangba pé orílẹ̀-èdè ń dojúkọ ìrírí ìṣòro ìpèníjà lásìkò làásìgbò tó burú gan-an, èyí tó pè fún ìdásí kánmọ́nkóbó lójúnà láti gba orílẹ̀-èdè kúrò lọ́wọ́ ìparun. Ó ní orílẹ̀-èdè tí ìpéjọpọ̀ ti di bá míì, orílẹ̀-èdè níbi tí àwọn èèyàn kò ti lè rìnrìn àjò lálàáfíà bí wọ́n sì fẹ́. Ó ní nígbà kan rí àwọn máa rìnrìn àjò lálẹ́ lọ sí ìlú Maiduguri fún ètò ìsọjí, àwọn máa rìnrìn àjò lọ sí ìlú Damaturu, Jos, tí kò sì kí ń sí wàhálà. Ó ní kí ló wá dé tí ìsọwọ́ àwọn èèyàn kan yóò kórajọpọ̀
pe ara wọn sọra wọn di ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ní ohun ìjagun tí àwọn èèyàn náà sì tún ń ṣe ìkọlù sáwọn aráàlú yan fanda káàkiri láì fi gbòòrò òfin gbé wọn ló jẹ́ ìkọnilóminú tó le gan. ọ̀gá àgbà iléèwé náà ni ó ti dójú ẹ̀ báyìí níbi táwọn ọmọ Nàìjíríà ti gbọ́dọ̀ ní òmìnira láti ṣàmúlò àwọn ohun ìjagun ìbọn àti láti gba ìdánilẹ́kọ̀ọ́ nípa bí wọn yóò ṣe máa lo ohun ìjagun ìbọn. ó ní ohun tí à ń pè ní ètò àgùnbánirọ̀ NYSC lónìí tó bá ṣeé ṣe kí wọ́n ṣàtúnṣe rẹ̀. lẹ́yìn iléèwé girama ó yẹ kí ètò àgùnbánirọ̀ kan wà níbi tí àwọn ọmọ yóò ti kọ́ ẹ̀kọ́ nípa bí wọn yóò ṣe máa lo ohun ìjagun ìbọn fún ìdáàbòbò ara ẹni. ẹni náà tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ jáde yẹ kó ní ìwé àṣẹ láti máa lo ohun ìjagun ìbọn. ó ní tí gbogbo èèyàn bá ní ìwé àṣẹ láti lo àwọn ohun ìjagun, àdínkù yóò bá ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ láwọn ojú ọ̀nà wa gbogbo nítorí pé àti aṣèkọlù àti ẹni tí wọ́n kọlù àwọn méjèèjì ló gba abẹ́ àṣẹ ìdánilẹ́kọ̀ọ́ kọjá nípa lílo àwọn ohun ìjagun ìbọn. ẹ̀wẹ̀ Obeka jẹ́ kó di mímọ̀ pé alábòjútó iléèwé gíga fásitì mú ètò ààbò àwọn òṣìṣẹ́ àti akẹ́kọ̀ọ́ lọ́kùnkúndùn jùlọ. ó tẹnumọ́ pé ààbò àwọn akẹ́kọ̀ọ́ ṣe kókó lọ́gbà iléèwé gíga. ó mà wá dójú ẹ̀ báyìí o. àwọn agbésùnmọ̀mí tún jí ó lé ní àádọta akẹ́kọ̀ọ́ iléèwé alakọbẹrẹ aládàáni ti ìjọ kátólìkì St Mary Gbe Salo Nipinle Niger. ẹgbìnrin ọ̀tẹ̀ mà lọ̀rọ̀ yìí o. bá a ti ń pa ọ̀kan bẹ́ẹ̀ lọ̀kan rúwé. àwọn agbésùnmọ̀mí tún ti sọsẹ́ láabi wọn nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù tuntun míì níbi tí wọ́n ti jí ó lé ní àádọta àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọ kátólìkì St Mary nílùú Papiri lágbègbè ìjọba ìbílẹ̀ Angwara nípínlẹ̀ Niger. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní déédéé aago 2 òru. akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Niger Alhaji Abubakar Usman, ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, sọ wípé iye àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé sá lọ ni wọn kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀. gẹ́gẹ́ bó ṣe wí, iye àwọn akẹ́kọ̀ọ́ táwọn agbésùnmọ̀mí jí gbé sá lọ ni wọn kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ ní pàtó bí àwọn àjọ elétò ààbò ṣe ń tẹ̀síwájú láti ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Adamu Abdullahi Elema, ẹni tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, sọ wípé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá, àwọn ikọ̀ ológun àti àwọn àjọ elétò ààbò míì ti gbéra lọ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. wọ́n ti wọnú igbó lọ lójúnà láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó wà nígbèkùn àwọn agbésùnmọ̀mí ọ̀hún. kàkà kewé àgbọ̀n ó dẹ̀ níṣe ló tún le kokoko sí lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. a ó rántí pé láìpẹ́ yìí nípínlẹ̀ Kwara ní ìròyìn jáde pé ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé gbogbo àwọn ilẹ̀kùn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tó wà ní ìjọba ìbílẹ̀ 5 ti pa lẹ́kùn gúúsù ìpínlẹ̀ náà torí bí ọ̀rọ̀ ètò ààbò ṣe rí báyìí níbẹ̀. àwọn ìjọba ìbílẹ̀ tọ́rọ̀ náà kàn ní ìjọba ìbílẹ̀ Èkìtì, Ìsìn, Òkè Ẹ̀rọ, Ìfẹ́lódùn àti Ìrẹ́pọ̀dùn tí gbogbo wọn wà lẹ́kùn gúúsù ìpínlẹ̀ Kwara. títì pa àwọn ilé ẹ̀kọ́ náà kò sẹ̀yìn bọ́rọ̀ ètò ààbò ṣe ń burú sí i. kàkà kèwé àgbọ̀ndẹ̀ níṣe lọ́rọ̀ ìkọlù àwọn agbébọn lè sí lẹ́kùn náà. alága ẹgbẹ́ àwọn olùkọ́ ìpínlẹ̀ Kwara NUT Comrade Yusuf Agboola sọ nínú àtẹ̀jáde kan tó fi síta pé ìjọba gbé ilẹ̀kùn àwọn ilé ẹ̀kọ́ náà ti pa látàrí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lágbègbè náà. ìlú ò fararọ o, ó sì ń bà wá lọ́kàn jẹ́ látàrí ìròyìn ìkọlùkọgbà àwọn agbésùnmọ̀mí ní Borno, Kebbi, ìpínlẹ̀ Kwara àtàwọn ìpínlẹ̀ míì lórílẹ̀‐èdè yìí. àwọn gbajúmọ̀ bíi Bukola Saraki, Funke Akindele, Faz, Davido, Mr Macaroni Iyabo Ojo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti sọ ìhà tí wọ́n kọ sí ìṣẹ̀lẹ̀ náà. bẹ̀rẹ̀ láti ibi ìròyìn ikú ọ̀gágun Musa Uba, olórí ogun tí àwọn agbébọn pa láìpẹ́ yìí ní Borno, débi àwọn akẹ́kọ̀ọ́bìnrin 25 tí wọ́n jí gbé ní Kebbi àti ìpànìyàn tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì CAC kan ní Kwara. àwọn ọmọ Nàìjíríà ti ń sọ ẹ̀dùn ọkàn wọn lórí bí ètò ààbò ṣe ń burú sí i lórílẹ̀‐èdè yìí. bákan náà ni wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí bí nǹkan ṣe ń bàjẹ́ lọ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu. lára àwọn èèkàn ọmọ Nàìjíríà tó ti fi ẹ̀dùn ọkàn wọn hàn nípa bí àwọn agbébọn
ṣe ń pa èèyàn ní ṣọ́ọ̀ṣì eruku ìpínlẹ̀ Kwara ní olórí ilé ìgbìmọ̀ asòfin nígbà kan Bukola Saraki, Fọlárìn Fálànà Falz tó jẹ́ ọmọ amòfin àgbà Fẹ́mi Fálànà, Débọ̀ Adédayọ̀ Mr Macaroni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni díẹ̀ lára ohun táwọn èèyàn náà sọ nípa ohun tó ń ṣẹlẹ̀. Olórí ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí Bukola Saraki lóhùn gbọ́ ìròyìn ìbànújẹ́ náà tó sọ nípa àwọn agbésùnmọ̀mí tó ṣèkọlù sí ìlú eruku tí í ṣe ìlú abínibí nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe wí, wọ́n ṣe àwọn èèyàn kan léṣe, wọ́n sì jí àwọn míì gbé sálọ. Saraki ní ìròyìn ìbànújẹ́ gbà ni tó sì ti da omi àlàáfíà ìlú rú. Ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun bá àwọn tọ́rọ̀ náà kàn kẹ́dùn, òun sì pe ìjọba àpapọ̀ láti túbọ̀ so okùn ààbò lé ní eruku àti gbogbo Kwara káwọn tí wọ́n jí gbé lè padà sọ́dọ̀ àwọn èèyàn wọn. Ó ní kí wọ́n lọ mọ̀ pé ìlú tó so ọ̀pọ̀ ìlú mọ́ra wọn ní Kwara, òun ló so apá gúúsù mọ́ àríwá. Ó wá ṣe ládùúrà pé kọ́lọ́run jẹ́ kí àlàáfíà wà nílùú náà kó sì ràn wá lọ́wọ́ láti ṣẹ́gun àwọn tó ń gbógun ti Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Fọlárìn Fálànà táwọn èèyàn mọ̀ sí Falz sọ pé ohun tó yẹ fún ààrẹ Bọ́lá Tinubu báyìí ní láti kọ̀wé fi ipò tó wà náà sílẹ̀. Falz tó jẹ́ olórin súfètàkà àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn sọ èyí sí ojú òpó Twitter rẹ̀ lọ́jọ́rú Wednesday. Ó ní ààrẹ Tinubu ti fi ojúṣe rẹ̀ àkọ́kọ́ sílẹ̀ láìṣe, èyí tí ṣe rírí sí ààbò ẹ̀mí àti dúkìá àwọn tó ń ṣèlú lé lórí. Falz béèrè àwọn ìbéèrè tó dá ojú rẹ̀ kọ Tinubu pé èèyàn mélòó ni wọ́n gbọ́dọ̀ jí gbé kí wọ́n tún pa. Ó ní èèyàn mélòó ló kù tí ó tún fẹ́ fi ṣòfò, ìran ọjọ́ iwájú mélòó ló tún fẹ́ parẹ́ nítorí àìkún ojú òṣùwọ̀n àti àìgbé ìgbésẹ̀ tó yẹ lójú ọjọ́. Ó ní gbogbo ìgbà ní ìṣe àti ìhùwàsí ààrẹ ń jẹ́ kó yé wa pé kò wù láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn pẹ̀lú bí ó ṣe máa ń ṣe bíi pé ọ̀rọ̀ ètò ààbò kò ká a lára. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ òṣèré tíátà ní Débọ̀ Adédayọ̀ Mr Macaroni náà sọ pé tí ó bá ti ṣú ààrẹ Tinubu kí ó kọ̀wé fi iṣẹ́ sílẹ̀. Ó sọ lójú òpó Twitter rẹ̀ pé wọ́n pa olórí ogun, wọ́n jí akẹ́kọ̀ọ́ rẹpẹtẹ kó lọ, wọ́n tún digun ja ṣọ́ọ̀ṣì, síbẹ̀ bíi pé kò sí ìṣòro ni lójú ààrẹ. Ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ pé kí Tinubu kúkú fi ipò ààrẹ sílẹ̀ gẹ́gẹ́ bí òun fúnra rẹ̀ ṣe ní kí Jonathan fi ipò sílẹ̀ lásìkò tí àwọn agbébọn ṣọṣẹ́ nígbà ìjọba rẹ̀. Gbajúgbajà òṣèré tíátà ní Iyabo Ojo náà wà lára àwọn èèyàn tó ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìpànìyàn àti ìjínigbé tó wáyé ní Kwara. Ó tó gẹ́, à ń pè fún ìgbésẹ̀ kíákíá lórí ìkọlù ìjínigbé àti ìgbésùnmọ̀mí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ìkọlù tó tún ṣẹlẹ̀ ní CAC eruku ìpínlẹ̀ Kwara àti ìjínigbé tó ṣẹlẹ̀ ní Kebbi ń rán wa létí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí wọ́n fi jí àwọn ọmọbìnrin Chibok gbé. Ó sì yẹ ká tètè mójútó kí àyípadà bá lè wà. Bákan náà ni Funke Akindele, gbajúmọ̀ òṣèré tíátà tóun náà jẹ́ olóṣèlú tó du ipò igbákejì gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 nípínlẹ̀ Èkó. Funke táwọn èèyàn mọ̀ sí Jennifer kọ sójú òpó ayélujára tirẹ̀ pé bí mo ṣe jí ni mo rí fọ́nrán fídíò àwọn èèyàn tí wọ́n ń ṣe ìkọlù sí nínú ṣọ́ọ̀ṣì ní Kwara. Ó ní èyí jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́. Ó ní ń ṣe lòun sunkún nígbà tí òun rí ìyá àgbà tí kò lè rìn dáadáa tó ń sáré kó lè rí ààbò. Gbajúgbajà olórin súfètàkà ní David Adeleke Davido bákan náà fi èrò ọkàn rẹ̀ sójú òpó ayélujára. Ó ní ọkàn òun lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n jí gbé ní Kebbi àti àwọn ẹbí wọn. Kò sí ìdílé tó yẹ kí irú ìnira yìí kàn. Bákan náà ló ní inú òun bàjẹ́ púpọ̀ fún ìkọlù ìbànújẹ́ tó wáyé ní ṣọ́ọ̀ṣì Kwara. Ó lóun gbàdúrà fún àwọn ìdílé tó pàdánù èèyàn wọn àti gbogbo ẹni tí ìṣẹ̀lẹ̀ náà kàn. Ní ti pásítọ̀ Matthew Ashimolowo ti ìjọ KICC nínú fídíò kan tó fi léde, ó yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó ti ṣẹlẹ̀ sí àwọn Kristẹni lórílẹ̀‐èdè yìí. Ashimolowo ní òun kò ní sọ pé ìpanirun genocide ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, ṣùgbọ́n gbogbo àwọn Kristẹni tí wọ́n ti pa nítorí pé wọ́n jẹ́ Kristẹni, àwọn tí wọ́n ti pa nítorí pé wọ́n ń jíyìn rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó fún olóye ènìyàn láti mọ ohun tó ń ṣẹlẹ̀ bóyá ìpanirun ni tàbí bẹ́ẹ̀ kọ́. Èrò àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn rògbòdìyàn yìí ni kò ṣeé kà tán. Oníkálukú ló ti sọ̀rọ̀ pẹ̀lú ìhà tí ó kọ sí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀yin pẹ̀lú náà lè ṣe bẹ́ẹ̀ nípa kíkọ ìròyìn sọwọ́ sábẹ́ ìròyìn wa yìí. Orílẹ̀-èdè wa Nàìjíríà yóò gba ìsinmi lágbára Elédùà, a ò sì ní bọ́ sọ́wọ́ ajínigbé. Olori Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀
fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.